nítorí pé àtìgbà tí mo ti kúrò lọ́dọ̀ ẹ̀ kò ṣe anything lórí àwọn ọmọ yẹn so ní ẹnujọ́ mẹ́ta yìí ó ṣáà wá sí school àwọn ọmọ yẹn àti wá sí ọ́fíìsì yín náà. ẹjọ sẹlẹ àní nígbà tẹ wà lọ́dọ̀ ẹ náà bẹ́ẹ̀ ni sà. báwo ni ó ṣe wá ṣe tí wọ́n fi jẹ́ kẹ́lẹ́ akọ àwọn lẹ̀. bó ṣàṣe ọ̀rọ̀ pọ̀ ń bẹ́ sà. ok ṣé àfáà làwọn náà. àfáà ni. ok. so bí àwa sí challenge ilé wọ́n bá mi pè náà kò tó di wípé ó yọjú náà á pé gbà yẹn nínú fífi ọlọ́ṣà padà yọjú ṣá àwa ṣe agreement letter wọ́n sọ fún wa pé kan lọ sí ministry gbogbo ẹ̀ náà sọ fún wa ń jọ yẹn ìyá òtí náà àrí kò ṣe anything lórí àwọn ọmọ yẹn so mi dẹ̀ frustrate àwọn family ẹ̀ náà bó ṣe wá di bóyá bí upper last week Thursday ó ṣá wá sí school àwọn ọmọ yẹn ó bá béèrè lọ́wọ́ ọmọ ó ṣàpè ọmọ yẹn síta ṣé o dóhùn mọ́ ọmọ lòun ò dó ọmọ ta ni bàbá ẹ ọmọ ní àbú ni bàbá òun èèyàn ẹni tí mo wà ní ọ̀dọ̀ ẹ ní ìsinyìí bó ṣe tu tókè tó fojú gbà nìyẹn bó ṣe gbogbo skul wọn ló dágùn jọ yẹn tó sọ pé wọ́n já mi sí òwò wọ́n lù mí ibi tí mo sáwọ̀ ó tún tẹ̀lé mi wọ ibi bẹ́ẹ̀ náà wá skul time yẹn. bẹ́ẹ̀ ni ó pè mí ó sọ pé òun fẹ́ wá sí skul àwọn ọmọ yẹn so mo wá lọ meet ẹni títí skul àwọn ọmọ yẹn gangan aṣáájọdé skul kò dé sọ anything tó fi dé skul àwọn ọmọ yẹn bá ṣe wá dé skul àwọn ọmọ yẹn bó ṣe wá bí ọmọ yẹn báyìí bó ṣe bẹ̀rẹ̀ nìyẹn bó ṣe dá gbogbo skul wọn rúnjọ yẹn ni wọ́n ṣáà ní pé káwọn ọmọ yẹn mọ̀ wá sí skul ní ìjọ kejì pé nítorí pé àwọn ò fẹ́ family issue ní skul so àwọn ọmọ yẹn ò dé lọ bó sọ pé òun padà bọ̀ lọ́sàn wọ́n ní kò lè kọ́ ọmọ lọ sí ní skul jọ yẹn ó lóun ó kọ́ àwọn ọmọ yẹn pé kò sí tó jọ òun kó wọ́n lọ so wọ́n wá ní wípé kò sí tó jọ kò lè kọ́ ọmọ ní skul ó wá di lọ́sàn ó lóun padà bọ̀ lọ́sàn èmi gan mi lè lọ káwọn ọmọ yẹn ní skul ní ọ̀sán ọjọ́ yẹn mo sáré lọ sí ọ́fíìsì yín ní ṣàlẹ́sílẹ̀ ẹni tí mo wà lọ́dọ̀ ẹ̀ nìsín ni àwọn náà lọ bá mi kó wọn pé nítorí àtúmọ̀ tó tún lè ṣe ní ọmọ ṣáà ló ṣàpadà wá sí skul àwọn ọmọ yẹn ní ọ̀sán bọ̀ wọ́n jẹ́ kó rá àwọn ọmọ yẹn kó nígbà tó wá díjọ́ Friday ó tún wá ó wá pè mí hello òun ti wá skul àwọn ọmọ yẹn kábọ̀ òun mi ìdẹ̀jẹ̀ káwọn ọmọ yẹn lọ sí skul nítorí wọ́n ti ní ká má wá sí skul gan ó wá ní àwọn ará skul wọn sọ pé àwọn family ẹ̀ ti hang around bó sọ pé òun kọ́ àwọn ọmọ yẹn ní ìjọ Friday yẹn ó sà ní ó kọ́ àwọn ọmọ wá bí láti òní yìí lòun ò gbọ́dọ̀ ráwọn ọmọ yẹn ní skul mọ̀ fún ìpín tó ṣe lónìí òun ò gbọ́dọ̀ ráwọn ọmọ yẹn skul ibi tí wọ́n lọ yẹn mọ́ àfi tó bá fẹ́ wà lálòkù so mi dẹ̀ káwọn ọmọ yẹn lọ skul ó dídí ọ̀sẹ̀ kan náà fi lọ sí skul wọ́n ṣe ìbẹ̀rẹ̀ skul ní ìjọ Monday jẹta ni nítorí exam tí wọ́n fẹ́ ṣe bí mo ṣe wá délé ńjọ́ Thursday yẹn àti ẹ̀ pé mi mo ṣe bẹ̀rẹ̀ sí gbé mi ṣépè nìyẹn ìgbọ́ kí ló mú ọ kí lẹ ṣe lónìí mo ní nǹkan kan mú mi wo bó ṣe ń bá wọn sọ̀rọ̀ wọ́n ṣàṣepè fún mi gẹ́gẹ́dẹ́ pé ó fẹ́ fi wọ́n lẹ̀lẹ̀ rábì ó padà fi wọ́n lẹ̀ tipátipá náà ni kò sí bó ṣe fẹ́ ṣe mo ṣá fi wọ́n lẹ̀ lórí fún un mo jẹ́ kán sọ gbogbo tó wú wọn. àwọn ọmọ yẹn tọmọ ọdún mélòó báyìí. ìkan first born yẹn 7 years ni first born yẹn náà ló fẹ́ gbà. ọmọ mélòó lẹ bí fún. méjì náà ni. kí ni responsibility ẹ̀ ńgbà tẹ́ fi kọ́ ọmọ kúrò lọ́dọ̀ rẹ̀ láti gbà tẹ́ ti kọ́ ọmọ kúrò lọ́dọ̀ rẹ̀. kò ṣe anything òun náà ló jẹ́ ká dé ọ́fíìsì yín. tó ń sanwó skul àwọn ọmọ. kò san kankan mo mú lọ sí skul àwọn ọmọ yẹn lẹ́ẹ̀kan wọ́n sí 11,000 fún wọ́n ṣe sí 11,000 fún lóun padà bọ̀ àtijọ́ yẹn wọ́n fojú kàn ju ìjọ tó tún padà wá tó tún fa wàhálà skul wọn yẹn lọ. so kò sanwó sí skul tó lọ dàrú. kò sanwó kankan ẹ̀ẹ̀kan tẹ́rìírí náà sí 11,000 fún yẹn kò dẹ̀ wá látìgbà yẹn mọ́. what do you mean skul tó lọ dàrú kò sanwó síbẹ̀. kò sanwó síbẹ̀ ìjọ yẹn gan bó ṣe pè mí pé òun ti wà ní yàrá sọ àmúdà ó kàn wà lónìí yìí Ọlọ́run ṣe ẹran ti wà àníyàn tèmi gbé lọ nìyẹn pé bóyá ó fẹ́ ṣe anything fáwọn ọmọ yẹn àfi bó ṣe débẹ̀ bó ṣe dá gbogbo ẹrù níjọ yẹn. kí ni orúkọ wọn. Ismail Odúọlá Ismail wọ́n máa ń pè ní Jagaban. Jagaban àwọn Jagaban yìí mọ̀ sí báwọn ọ̀gá àwọn Jagaban tèmi mọ̀ tí wọ́n á pè yẹn Jagaban bàbá aláyé náà ń sọ ohun àwọn tó rí wọn bá wà ń bẹ̀ nípa tí wọ́n bá ń ṣe nù Jagaban kí ni nísà kí wọ́n ṣe. bricklayer ni. Jagaban lórí ilé ni wọ́n ga ni. bẹ́ẹ̀ni. ok Jagaban gíga ní ti ní tiwọn. Odúọlá Ismail. bẹ́ẹ̀ni. níbo náà ń gbé. ó ń gbé ní inú ewé para inú ewé ní òkè ìrọ̀rùn ní ẹ̀gbẹ́ ilé ẹ tó ní school helpline tó ń bẹ lólópò mẹ́ta ẹ̀gbẹ́ ilé helpline yẹn gangan ó lọ́dọ̀ wọn. tóun ló kọ́ lébẹ̀. ìyá ẹ̀ ló nílé. Odúọlá Ismail. orúkọ wo làwọn èèyàn mọ̀ sí Jagaban àbí. wọ́n máa ń pè láàfáà náà. Odúọlá Ismail àfáà Jagaban. bàbá Yusro bàbá Mariam. bàbá Yusro bàbá Mariam
Odùọlá Ismail Afa Jagaban bàbá Yusra bàbá Mariam Odùọlá Ismail Afa Jagaban bàbá Yusra bàbá Mariam ẹgbẹ́ rẹ̀ tó pè yín kí làwọn èèyàn mọ̀ ọ́ sí. wọ́n máa ń pè wọ́n ní ìyá àjẹjẹ ilé wọn ní sáìdì jọbí yẹn ni àdúgbò jọbí yẹn ò ní ilé ìyá àjẹyè yẹn àwọn náà pè mí tí wọ́n ń gbé mi ṣépè ìjọ yẹn. ìyá àjọjù. ìyá àjẹyè. ìyá àjẹyè. bẹ́ẹ̀ ni. níta búrẹ́dì ni. mi mọ bóyá ọkọ tán ti fẹ́ rí ṣá. bóyá ọkọ tán ti fẹ́ rí. àwọn náà kì í ṣe ẹni tán fẹ́ tẹ́lẹ̀ náà wọ́n bẹ̀. bí ẹlẹ́ẹ̀kejì náà ni. mi mọ kì í ṣàṣẹ tí wọ́n fẹ́ tẹ́lẹ̀ nítorí wọ́n sọ fún mi ìjọ yẹn wọ́n sọ̀tàn fún mi ìjọ yẹn lórí fóònù ìpè kí ló dé ibi táwọn padà fẹ́ ẹni táwọn náà padà fẹ́ ṣe báwọn náà kọ́ ọmọ lọ sí ọ̀dọ̀ nìyẹn ó dẹ́ nìkan mọ́ jókòó bàbá wọn ni kò nìkan mọ́ jókòó mo ní ṣé bí Ismail náà ni àwọn ọmọ mi ń jẹ́ ní skul mi hide àwọn ọmọ yìí fún un náà wọ́n wá sáà ní orí mi ò pé nítorí dáàdì mi Ismail náà ń jẹ́ wọ́n wá ní mo ní ṣé màá fọkọ dáàdì mi ṣe ọkọ òun màá fi ṣe sọ́ọ̀nì àwọn ọmọ mi ni. okay orúkọ wo sáwọn ọmọ yẹn ti wọ skul kẹ tó kù lé. wọn ti wọ skul o wọn ti wọ skul mi tí ìbí ẹlẹ́ẹ̀kejì yẹn tí mo fi kúrò oyún ni mo gbé kúrò ń bẹ oyún ẹlẹ́ẹ̀kejì yẹn ni mo gbé kúrò. First born yẹn mo ti bí second ìgbà yẹn ó sì mú mú lọ́wọ́ bẹ́ẹ̀ ni mo gbóyún ẹlẹ́ẹ̀kejì yẹn kúrò bẹ́ẹ̀ ni. ok ìyá àjẹyè àbí. bẹ́ẹ̀ ni. Odùọlá Jagaban Odùọlá Afa Jagaban níbo la pè bẹ. ní helpline. ní òkè ìrọ̀rùn ara ilé helpline. òkè ìrọ̀rùn nílé helpline. inú ewé òkè ìrọ̀rùn. para inú ewé òkè ìrọ̀rùn ẹ yọjú sí wa ọmọ Nàìjíríà fẹ́ rí. ìyá rẹ̀ ń jẹ́ ìyá àsẹ́yìn kò sẹ́ni tí ó mọ̀ wọ́n ìyá àsẹ́yìn. ìyá àsẹ́yìn. wọ́n bọ̀ madam ẹ máa lọ a máa retí wọn. ọ̀rọ̀ ti kan. ọ̀rọ̀ ti kan. ọmọ microphone yẹn lẹ́nu. ẹ káalẹ́ mà. kálẹ́ sà o. ẹ káàbọ̀ sórí ètò Kọ́kọ́rọ́ Alátẹ. yes sir. ìyá wa rí yín lórí ètò Kọ́kọ́rọ́ Alátẹ ṣé ò sí nǹkan. kò sí kó má bàa sí ló jẹ́ kí n wá sí ibi báyìí. ọpẹ́ mi pàtàkì kọ́ lọ sọ́dọ̀ ẹnjìnìà Ṣèyí Mákindé gọ́fúnà Ọ̀yọ́ state fún ipa tí wọ́n kó nípa ìyàwó ọmọ mi màmá àwọn ọmọ ẹ̀. ọ̀rọ̀ àwọn àmọ̀tẹ́kùn tí mò ń sọ lélẹ́yìí o kí gbogbo ẹ̀yin àmọ̀tẹ́kùn dà ẹ lè máa bọ̀ lórí Facebook tẹ́ ẹ bá orí Facebook máa pé ẹ̀yin ẹ máa bọ̀ báyìí gbogbo ọmọ Nàìjíríà nílẹ̀ yà àti lókè òkun ẹ máa gbọ́ o ẹ máa gbọ́ o ẹ̀ẹ́dẹ́ dúpẹ́ lọ́wọ́ gómìnà Ṣèyí Mákindé. ó dúpẹ́ lọ́wọ́ gọ́fúnà Ọ̀yọ́ state ẹnjìnìà Ṣèyí Mákindé pé wọ́n ṣe wọ́n try ní gbogbo ìrìn àjò tó máa rìn láyé kò ní ṣẹ́ríkù o wọn ò dẹ̀ ní wá àtì láyé ìlú Nàìjíríà yóò dẹ̀ ní bàjẹ́ ó ṣẹlẹ̀ pé màmá àwọn ọmọ ẹ̀ ló fẹ́ first born mi ọkùnrin so ìgbà wọn dẹ̀ ti jọ fẹ́ra wọn. ẹjọ́ mọ̀ ọ́n mọ̀ bọ̀ lẹ́yìn wọn. Muiz Samad ẹ bọ́ sí bíbáyìí Samad kọjá sí bíbáyìí nígbà wọn ti jọ fẹ́ra wọn jọ wà lẹ́kọ̀ọ́ wọn dẹ̀ jọ ń lé. ìwọ lè dúró eléyìí ti dàgbà èyí tó kéré nǹkan mọ̀ bọ̀ má wọrí ìwọ mọ̀ bọ̀ lẹ́gbẹ̀ẹ́ wọn kí èyí tó kéré yẹn dúró wọ́n ti dàgbà. so nígbà wọn ti jọ fẹ́ra wọn tán dẹ̀ wà lẹ́kọ̀ọ́ kò sí wàhálà kò sí kan tán bá jà ọmọ mi náà máa bú ìgbà tó dẹ̀ yá o ní pé o ṣáà ń lọ ni tó bá lọ á lo ìyá tó bá lọ á lo yẹ wọ́n náà ní àfíàsì. ọmọ yín ni obìnrin àkọ́bí tèmi lóbìnrin ọkùnrin ṣùgbọ́n bàbá àwọn ilé wa ń sọ fún mi pé ṣé mo fẹ́ kó pa ni àmọ́ nígbà tèmi náà bímọ obìnrin èèyàn gbọ́dọ̀ consider pé bóyá Ọlọ́run àfọwọ́tọ́ ọlọ́kàn change ṣùgbọ́n kò change ní pápápá ó ṣá lọ ṣùgbọ́n ìgbà tó kúrò lẹ́kọ̀ọ́ ó páàkì lọ sọ́yọ̀ ṣàdédé ni mo kàn gbọ́ láàárọ̀ ọjọ́ yẹn tí information carry then bàbá àwọn ilé wa pè mí látẹ̀kọ́ pé mọ́mì mi nítorí mọ̀ gbọ́n tó mọ̀ gbọ́n ni pé mọ́mì Muiz wọn ló ti kú mo ní kí ló pa aṣọ lásídẹ́ǹtì ni ó ní kò lásídẹ́ǹtì ó ní bóun ṣe ń gbọ́ ni pé wọ́n ló lọ join àmọ̀tẹ́kùn kí ló wá lọ dé àmọ̀tẹ́kùn kí ni tó ń lọ ṣe ń bẹ̀ sọ́kùn ọkùnrin gan lọ bẹ̀ ń gbàdúrà ni wẹ́n mo bá múra wants to bímọ fọmọ mi mo ṣàkàwọn ọmọ ẹ mo pọ ọmọ ẹ náà àjọ kọrí sí family house ẹ nílé bàbá ẹ ní ọba gborí lọ́yọ̀ ìgbà tá a máa débẹ̀ mo wọ́n sọ wípé àkómọ̀kù níbo ló wá wà wọ́n ní wọ́n ti admit ẹ̀ sí usage àtọ̀yọ́ yẹn náà mo tún ti gbéra pẹ̀lú àwọn ọmọ ẹ mo láti kó wọn dé usage pé kan fojú rí ìyá wọn adẹ̀dẹ́bẹ̀ á bá lóòótọ́ pé
wọ́n ṣe ní apá ẹ̀mọ́ bíi wọ́n ti fún ní grip bandage orí ni kíní bọ́ǹbù yẹn ti bá ó dẹ̀ pọ̀ ṣá látìgbà yẹn màmá káwọn ọmọ ẹ lọ á lọ wò àwọn ọmọ brọ́dà mi náà gbogbo wọn lọ ṣùgbọ́n ṣàdédé tí màá kàn rí pé kí n aṣọ́ọ̀tì ẹ̀ ní wípé wọ́n ṣàpè mí ní on the 6th last month on the 6th this month yìí ló pọ́n pé oṣù kan gẹ́rẹ́gẹ́ tó pé oṣù kan gẹ́rẹ́gẹ́ tó kú pé mọ́mí Muyisi ti padà kú nígbà tí mo gbọ́ bẹ́ẹ̀ kò lẹ́tọ̀ọ́ kí n jókòó o tún káwọn ọmọ yẹn náà ó dìbẹ̀ wọ́n ṣàṣe ọjọ́ 3 days prayer ní Monday ìgbà tí wọ́n ṣe tán ń kálukú túká ní ó kọ̀ọ̀la yan lẹ́gbẹ́ wa láti ibi tó jókòó wá bá mi níbi tí mo jókòó ọmọ ẹ̀ náà wà ń bẹ̀ wípé ẹ sọ pé àwọn làwọn òun lòun ń kọ́ òun àtìyá àwọn làwọn ń kọ́ ìyàwó ọmọ yín ìyá Muyisi tó fi lọ àwọn oníṣẹ́ mo kó jẹ ni pé ẹ̀jọ̀ nídìí ìjókòó ẹ̀jọ̀ ní ìfọ̀kànbalẹ̀ ṣé ìyàkọ́ ló wà lé láyà ní àbẹ́bí kankan láti tọ́jú àwọn ọmọ ẹ̀ ṣe bí ìwà àti màmá ẹ̀ náà ni tóun àtọmọ tèmi bá jẹ́ mi ṣe máa ń bú ọmọ tèmi tí màmá gbà ṣé mo gọ̀ ni tó bá lọ inú ilé ìwò òkun ó tútù ni kí ló fẹ́ máa bá mi sọ that means pé mo rọ sọ ọlẹ́mọ̀ ọ̀sọ̀ náà mo ló gọ̀ pẹ̀lú tó wá bá mi sọ níbẹ̀ yẹn la ṣá ti dàrú tó ti dàrú máa lérò pé gbogbo fámìlì wa pè wípé kí làwọn tó fẹ́ sọ pé kíyà yìí ṣe eléèdọ́dọ̀ mi ó doṣù kẹta ló pọ̀ ọmọ ọdún kan eléèdọ́dọ̀ mi ó di bí 3 months ló pọ̀ ọmọ ọdún kan eléèdẹ́wà ní SS3 báyìí after tó ti wọ GS1 ni mo tún ti jù sí ẹnu iṣẹ́ kíkọ́ káyé ẹ̀ má bàa dìdàkudà so for now báyìí eléyìí máa ṣe wáyẹ́kì níyí àtàwọn ọmọ báyìí ń sìn ó dẹ̀ máa ṣe freedom tẹ́lẹ̀ tí mo wá fi tó àwọn ọmọ ìdébi tí wọ́n dé báyìí ìyá àyà ò béèrè àrí fámílì ààrẹ nìkankan ó dẹ̀ ń bá ayé bẹ́ẹ̀ mo ṣàtìmọ̀ pé fúkṣọ ọjọ́ ọ̀la wọn lèmi ń bá wọn wá ṣùgbọ́n gbà wọn wá sọ̀rọ̀ yẹn tán wọ́n wá níṣẹ́ yìí Mákindé wá fún wọn ní 2.5 million 2.5 million ìgbà tí wọ́n máa wo payslip tí wọ́n fún wọn ó jẹ́ pé àǹtí ẹ̀ orúkọ àǹtí ẹ̀ ló wà lórí owó yẹn mo ní orúkọ àǹtí ẹ̀ ṣùgbọ́n àwọn fámìlì bàbá wọn ní ṣèbó lórúkọ tó fi rẹ́gísítà sí hospital ńgbà tó ní problem yìí àwọn ọmọdé ni ó bímọ kí ló dé tó forúkọ ẹ̀ sí ó láwọn àmọ̀tẹ́kùn ló ní kí òun ó forúkọ ara òun sí ó sọ lójú fámìlì ìyẹn alájà Múlíká olóróró láṣípa àwọn méjèèjì tí mo mọ́rọ̀ wọn wá nìyẹn báwo ló ṣe máa forúkọ ara ẹ̀ sínú kínní ṣá lọ́rọ̀ kan wọ́n wá ní ìwọ tó forúkọ sí rẹ̀ sínú kínní àwọn fámìlì bàbá wọn pè mí tì mí pé ṣé o ní voters card o ní NIN o dẹ̀ ní báǹkì ATM bank tó fi ní kàn dá ìfàtí owó yẹn sínú báǹkì níbo ló ti gbọ́ pé wọ́n ṣerú rẹ̀ ìwà tó wù yóò dá ṣé òun retí kọ́ máa yóò kú tẹ́lẹ̀tẹ́lẹ̀ èsì tó máa pè ó níṣẹ́ bó lòun dúró tì fódìdí 2 weeks wọ́n ní ìwọ ló dúró tì fódìdí 2 weeks ló fi wá mú orúkọ ara ẹ ló fi síbẹ̀ ṣáǹgbà tá a ṣàfọ̀rọ̀ yẹn lọ fọ̀rọ̀ yẹn bọ̀ àwọn ẹbí bá ní pé kémi máa lọ so wọ́n wá ní pé Alhaji Ramani kan wà ní Bódìjà wọ́n wá withdraw owó yẹn sínú àkáǹtì Alhaji Ramani yẹn ní Bódìjà. bó Alhaji Ramani ṣe jẹ́. ó jẹ́ bí ẹ̀gbọ́n sí ìyá àwọn ọmọ yẹn náà òun wá jẹ́ agbèrò Mẹ́kà ní Bódìjà wọ́n wá transfer owó yẹn sínú àkáǹtì Alhaji Ramani nígbà ó dẹ̀ jẹ́ pé àwọn wọn bímọ wọn kọ́ mọ́ sọ wípé àbí ojú yẹn ló owó yẹn ló bá fún ẹ̀mí èèyàn tán èèyàn wojúmọ́ mo dé dákẹ́ ọjọ́ tá a wá lọ sọ́yọ̀ last èmi pẹ̀lú ọmọ Sàmádìyà àtọmọ ẹ̀ a wá lọ sí sáìtì alájà ní ká wá ní sáìtì àwọn ìgbà tó di pé ìyá wọn kú tán ni wọ́n rí Muyisi wọn ò rí bí mo tọ́jú ẹ̀ dé wọ́n wá láti máa sọ pé owó táwọn fẹ́ fún mi yìí o báwo ni mo ṣe fẹ́ ṣe mo ní ibi tí ìyá àwọn ọmọ ẹ lọ màá lọ síbẹ̀ ṣé ìgbà àwọn òbéèrè wọn ṣáàjẹ ni àmọ́ tó bá tọ́ ó yẹ kéèyàn gbà torí ọjọ́ ọ̀la torí fúkṣọ wọn eléyìí sìn àbúrò ní sìn ó ṣe wọ grammar school ni èmi náà ni mo bá a débẹ̀ tẹ́ bá gbé fún mi kò dẹ̀ níyàlẹ̀ ìyá ẹ̀ náà lẹ́tọ̀ọ́ láti gbà mẹ́ irú owó eléyìí ṣòwò tẹ̀yàn máa jókòó tì mo ní àtráìsì tèmi ni pé tá a bá dé Ìbàdàn màá wá plot ra fún wọn àá dẹ̀ ṣe foundation fún àwọn ọmọ yìí fáwọn ọmọ yìí tó bá dẹ̀ dọjọ́ iwájú tó ilé bá ti ṣe freedom tán òun náà máa dájọ́ àfi develop kìnìyàn lórúkọ àwọn parala làjà bá dà yàn Alhaja Múlíká ní olóróró yìí pé àwọn tiẹ̀ ti rí lẹ́tà wọn fẹ́ rà fún wọn. ilé wo ni wọ́n fi 2.5. ẹ máa gbọ́ ẹ gbọ́ so mo ní káró sọmọ́dì káró dì máa ṣọ ilẹ̀ Yorùbá wọn ti bí mi mo ní kídìí sàmọ́ ti gbòfo. ẹ máa gbọ́ so bẹ́ẹ̀ wọ́n bá ní pé kí Sàmádì dúró ní sáìtì tàlájà pé kéèyàn àtọmọ ẹ̀ káká lọ olódúró bá a ṣe lọ ìgbà tá a máa dé ibi ilé yẹn
wọ́n ti ṣe eléyàn dédì little bit kìíní yìí wá mo wá bá graph a bá block tí wọ́n yọ síbẹ̀ bíi 8 blocks wọ́n dẹ̀ jáyan rìn síbẹ̀ wọ́n lẹ́ni tó ní lòun fẹ́ tà mo lélo ló lòun fẹ́ tà wọ́n ló lòun fẹ́ tà ní 600,000 mo nígbà tó pé bẹ́ẹ̀ fún yín èlò lẹ́nà wọ́n láwọn náà ní fún wọn ló ní àmọ́ òun ọ̀gbà wípé àti everything ẹni bá lè rà ní 500 mo ní 500 àmọ́ ló dà mo torí àwọn ń lo Yorùbá èmi náà dẹ̀ ń lò mo bá dákẹ́ wọ́n wá lérò pé àbí that very day yan wọ́n wá ní kí eléyìí kó ká lọ sí báǹkì nìbàdàn àti ẹ̀gbọ́n àyà wọn kan àtàǹtí tó lọ forúkọ rẹ̀ síbi owó yan pé kémi àtẹlẹ́ máa lọ sílé ọ̀dọ̀ tèmi lókè bọ́lá nìbàdàn ó dẹ̀ gbà bẹ́ẹ̀ ṣùgbọ́n ní tí máa kàn rí ni pé ká tó kó lọ́yọ̀ wọ́n ní àwọn ayọ̀ 500,000 táwọn fi ra lẹ̀ àwọn ayọ̀ wọ́n pe àwọn aláàfáà wa ní ìdá ọ̀nà mẹ́jọ ni wọ́n á dá kinní yẹn sí pé mí pé ó níyà wọ́n á fún ìyá ní 400,000 kó máa fi jẹun owó tó kù that is 2.1 wípé àwọn ọmọ ló ní ìyókù o gbà wọ́n sì pé àwọn náà wọ́n pín ìgbà kọ́bọ̀ a lérò pé gbà wọ́n méléèdè bank wọ́n yọ 500,000 wọ́n yọ 400,000 tí wọ́n fẹ́ fún màmá wọ́n wá withdraw 200,000 ọmọ tó gbà wá sílé náà ni bẹ́ẹ̀ ṣe gbà wá ìgbowó kan kàkálé mo transfer rẹ̀ sínú ATM báǹkì tèmi ń lò èèyàn máa kà mí mọ́lé mo lérò pé nítorí wọ́n á mú mi wá síbí gan nìyẹn after 4 days sígbà yẹn mo wá gbọ́ tí kọ̀ọ̀kan wọlé wọ́n ń jà èmi wá lọ bá wọn parí ìjà yẹn ibi ìjà yẹn ni mo wà tí kọ́ọ̀tì wọlé wípé màmá ẹ kú tọ́jú àwọn ọmọ ẹ ṣe wá jèrè wọn ní ìsìn níbí ní pè mí páwọn àmọ̀tẹ́kùn ti sòun lọ́wọ́ sẹ́yìn o wọ́n sòun mọ́lẹ̀ wọ́n dè wọ́n mọ́lẹ̀ mo ní ìyẹn àǹtí ẹ̀ tó forúkọ rẹ̀ sínú ìwé pé àwọn mo ní kí ẹ̀ẹ́dẹ̀ bíi pé kí ló dé ó ní àwọn àmọ̀tẹ́kùn ní kóun lọ gba ìwé owó yẹn wá mo wá rẹ́rìn mo ní mùmú lẹ́sẹ̀ bẹ́ẹ̀ ń bá sọ̀rọ̀ mo ní tí mo dákẹ́ mo ní torí àwọn ọmọ ẹ̀ àti fúkú ọjọ́ iwájú wọn ká má pariwo ẹlẹ́dàá wọn mo ní òní bílí ní àmọ̀tẹ́kùn sòun mọ́lẹ̀ kí wọ́n má sọ mọ́lẹ̀ mọ́ kí wọ́n yanjú rẹ̀ ìgbé ayé rẹ̀ gan ò ní ìtumọ̀ tẹ́lẹ̀ tó fẹ́ kú lórí gratitude owó àbúrò ẹ̀ tí ìyá yìí dẹ̀ wà láyé wọ́n ní ìyá náà wá pariwo pé òun lòun lẹ́tọ̀ọ́ láti gbowó wọn bóun gbowó ọmọ òun ìyẹn alájà pé mi ò sọ bẹ́ẹ̀ mo lọ dà àtọwọ́ yẹn àtẹ́nìtì mi ò tiẹ̀ wá 200,000 tẹ́ kó fún mi ṣé mo fi ń lífù fún wọn àbí wọn lọ skul wọn lọ skul ṣé mo ké gbàjáre délé yín bí wọ́n dénú ayé wọn débẹ̀ mo lámọ̀ ẹ̀yin ni mo dẹ̀ gbọ́kànlé wípé ẹ ti ṣe báyìí tẹ́lẹ̀ ṣùgbọ́n ẹ ti bẹ̀rẹ̀ ète àtàbòsí mo ní ṣe àmọ̀ pé elétò ẹlẹ́ra fún àwọn Samadi àti Muisi èmi pẹ̀lú yín lájọ ọmọ lẹ sọ fún mi ẹ̀dẹ̀ ròyìn ẹgbẹ́ ẹ̀ náà ní wà tó wà lọ́wọ́ ẹ̀ mo ní sọ after tá a wá kú lọ́yọ̀ọ́ ẹ wá fọgbọ́n kà bọ́ bílẹ̀ wa lọ rí oògùn mórí ilẹ̀ yẹn tí Muisi bá wá débẹ̀ wọn láwọn afogun stroke bá ọ̀tẹ̀ ẹ̀jà mi ò lọ́mọ tí a korí Ìbàdàn wò ẹ̀dá ni kò fura ọ̀dà ilé o àti ilé àti ntẹ̀lẹ́ra àwa afẹ́ mọ́ ẹ̀ta ẹ bá wọn gbowó wọn ni wọ́n bá ní ẹ gbogbo owó ọwọ́ yẹn máa gbé bọ̀ mo léwọ̀n gbogbo owó 200,000 èlò ṣàlọ́rọ̀ kan bá a ṣe bá ṣínú nígbà mo ti wá consider pé ẹ mọ̀ gbọ́n kò dún ní ó máa ń dórí káyàn téèyàn bá mọ̀ jáwọn eléyìí ọ̀jẹ̀ lọ báyìí torí ìgbà tí mátà yìí ṣẹlẹ̀ hospital níyà àwọn ọmọ ìwà tó ti ń tú àṣírí fún mi pé jábàtà ní ṣọ́ọ̀bù òun wà èmi ti rálé ra sátọ̀dẹ̀ yẹn mo lọ sí jábàtà àwọn ará ṣọ́ọ̀bù yẹn láti máa sọ Muisi mo parọ́ àbí wọ́n kó lọ kẹ́rù mọ̀mẹ́ ẹ̀ wípé wọ́n lọ hospital usage níyà àwọn ọmọ ìwà táwọn ọmọ ẹ̀gbẹ́ ti mú mọ́tò wá tí wọ́n kó plasma tí wọ́n kó gbogbo oúnjẹ wọn ni kí wọ́n máa jẹ àwọn fámìlì wa pè tí mo fi dára dé àlàjọ olóróró yẹn nìyí o wípé ok ẹnì ìṣonṣọ́bù ẹ̀ ó ní kí ló kù mẹ́ ò ní kòròǹfò ni àwọn fámìlì wa ní tó bá jẹ́ kòròǹfò àwọn àdẹ̀ fojú àwọn rí báyìí èmi ọmọ ẹ̀ àkọ́bí àlàjọ olóróró yẹn ó gbé síánà rẹ̀ ó gbé kalẹ̀ ó ní kélé ìwọ̀nù mọ́tò bá a ṣe débẹ̀ àbá fíríjì àbá tẹlifíṣàn àbá àwọn kúlà gbogbo àwọn aṣọ gidi wọ́n ti wá páàkì ẹ̀ gbogbo nǹkan wọ́n ti páàkì ẹ̀ bí àwọn dẹ̀ páàkì ẹ̀ tán wọ́n lọ já síwájú ta lè bàbá ẹ̀ lé ọba gbórí after wọ́n consider pé kí n lọ wá mọ́tò mo wá sọ mo ní ilé dádì mi gan lọ́yọ̀ọ́ a ní deal visa ń bẹ̀ torí tí ò jẹ́ kí n gbé nítorí àwọn ọmọ ọba kan mi pé wọ́n mọ̀ pé gbá dádì mi tí mo ra deal visa kú tán ni mo wá gbé kan máa lò kí la fẹ́ fi fíríjì ṣe wọ́n ní rọ́ nígbà wọ́n rí ọwọ́ tí bílí mú
wọ́n ṣe ní ká wá lọ mú mọ́tò fíríjì yẹn ló wà nìbàdàn ní yàrá lọ́dọ̀ mi báyìí sí. etí mo wá fẹ́ sọ ni wípé àwọn Muyisi ọ̀rọ̀ alẹ́ mọ́ owó wọn wá ní kọ́mọ yìí lọ open bank ọmọ yìí wá lọ open bank wípé àwọn wá transfer 1.4 tó kù sínú àkáǹtì ọmọ yìí àti ìrí òde tí jásàkẹ́ láwọn àtijọ́ yẹn gbogbo wọn ò pè mọ́ wọ́n wá jókòó lówó yẹn ètò gbélé wá nìyẹn. àwọn ẹbí wo ni. ẹbí Sàláwù ilé ọba gborí Sàláwù ara wọn ni. ẹbí Sàláwù ilé ọba gborí lọ́yọ̀ọ́ lẹ́gbẹ̀ẹ́ ààfin. lẹ́gbẹ̀ẹ́ ààfin ó dàbí pé àwọn àmọ̀tẹ́kùn gan wọ́n bá wa dá sọ̀rọ̀ yìí gan. wọ́n dá sí o. ìjọba gan dá sọ̀rọ̀ yìí. torí ọjọ́ tí wọ́n dá sí torí ọjọ́ tá a lọ tí ìjọ tí wọ́n pé èyí àti wọ́n ṣe anniversary àwọn àmọ̀tẹ́kùn ọjọ́ yẹn ni wọ́n kó àwọn ọmọ yìí àtọmọ yìí ọmọ yìí kan lápá mo dẹ̀ gbé èyí àti 3 months mo wá dájà àjọ mo dèrò àjọ mo wá rù tán ṣùgbọ́n ìbá ọmọ mi ni ẹ máa forí fa náà. ọjọ́ yẹn ni wọ́n kó àwọn ọmọ yìí. wá síbàdàn tí wọ́n fi fún wọn ní slọ́ọ̀tì owó yẹn. wọ́n kó wọn wá síwájú ìjọba. síwájú ìjọba gbogbo àwọn tí fámìlì wọn ìfọ́fù wàhálà. màmá ẹ dúró náà ọmọ yín ń kọ́ tọ́jọ́kùnrin tó bí àwọn ọmọ yìí. ọmọ tèmi tọ́jọ́kùnrin òun wà lẹ́kọ̀ọ́ dáadáa. so àna ìjẹta oníjẹta gan ló tún ṣe sẹ́ndì owó pé torí mútọ̀ tó ń lò tẹ́lẹ̀ tó rà ó lọ gbé fáwọn fún ẹnìkan wà ìgbà tó travel tó lọ bọ̀ ìgbà tí yàn máa fi dé ó lọ fi mọ́tò yẹn l'accident gbogbo owó tó wà lọ́wọ́ ẹ̀ náà ló fi ṣe. anyway mo kàn béèrè ni gbogbo ìgbìyànjú yín gbogbo wàhálà yín yìí ẹ fẹ́ kí wọ́n jẹ àwọn ọmọ yìí mógún. ẹ ṣe. torí pé torí wọn àti ìyá àyà wọn ni ìjọba fi compensate wọn. láti fún wọn ní nǹkan so mi ò dẹ̀ mọ̀ under normal circumstances ọmọ eléyìí gan ti dàgbà tó dúró láti gbẹ̀tọ́ ìyá rẹ̀ tá a bá sọ pé ó bímọ bàbá wọn kọ́ bí wọ́n ṣe ní right lórí ẹ̀tọ́ bàbá wọn náà wọ́n ní right lórí ẹ̀tọ́ ìyá wọn so bẹ́ẹ̀ gan bá gbà wọ́n bá dọ́dọ̀ yín tí àbá rí pa rẹ̀ lára àwọn ọmọ àbí ẹ̀yin náà because àwọn ni wọ́n ti di aláìníyàá láyé mọ́ báyìí. dádì ẹjọ́ mo fẹ́ sọ̀rọ̀ kan nígbà tí ọmọ mi gan tó takú yí pé òun wo ìwà àyà àwọn ọmọ ẹ̀ Muyisi mo parọ́ mo lóòótọ́ bẹ́ẹ̀ irinṣẹ́ ọmọ èèyàn wà wá rà 50,000 tí bàbá ẹ̀ gbà irinṣẹ́ ta ló wá fi rà níbo la bò ó mọ́ báyìí pé kó má bàa máa ráre torí mi fẹ́ kó join gúrúùpù burúkú. it's alright mama. mi mọ̀ bóyá àwọn tó wà ní Salinsile àbí mi bọ̀ báyìí ti pe àwọn fámìlì yẹn. wọ́n mú lẹ́tà lọ Ọ̀yọ́ wọn ò gbà. ok ẹja mọ̀ wọ́n ojú dúdú ni gbogbo yẹn ojú dúdú ni ìwà ojú dúdú ni kò dẹ̀ da kí ló kọ níbo ni fámìlì wọn lọ́yọ̀ọ́. ilé ọba gborí. Bilikisu Sàláwù ara wọn ni àtàlájà múlíkátù olóróró ara wọn ni nílé ọba gborí lọ́yọ̀ọ́. family house wọn ní jẹ́lé ọba gborí. family house wọn ní jẹ́lé ọba gborí àwọn náà sì ti sọ wọ́n ní ta ló fẹ́ máa wọn wá bàdàn wọ́n ní kò sí tọ́jọ́ wọ́n tún wá mú lẹ́tà lọ. wọ́n lè wá gbowó bàdàn. wọ́n lè wá gbowó bàdàn. wọ́n wá gbowó bàdàn 200,000 tí wọ́n wá rìfà ó wà ní báǹkì. wọ́n sì wọ́n kí ló lè mú wọn wá bàdàn láì ní wọ́n lè mú wọn wá bàdàn kọ̀ọ̀kan dandan táwọn ọmọ ìbá ti rẹ́tọ̀ wọn gbà. ó ti parí kásá sẹ́ndì ẹ̀ sí. kọ̀ọ̀kan kan wá bàdàn táwọn ọmọ ìbá ti rẹ́tọ̀ wọn gbà. ilé tí wọ́n sì láwọn rà. tí àwọn ọmọ yóò di àjẹmógún. tí wọ́n jẹ wọ́n mógún. that's all màmá ẹ máa lọ. àwọn ọ̀rẹ́ pè wọ́n lẹ́ẹ̀kan sí ẹjúwe wọn. Sàláwù ara wọn Bilikisu Sàláwù ara wọn ni. ṣé ara wọn ni ẹ̀ ó kọ náà ni. family orúkọ bàbá wọn ni. ok Bilikisu Sàláwù ara wọn ni. bẹ́ẹ̀ni ilé ọba gborí lọ́jọ́ alájà múlíkà olóróró ilé ọba gborí lọ́yọ̀ọ́ ara wọn ni ilé ọba gborí lọ́yọ̀ọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá mọ ilé ọba gborí lọ́yọ̀ọ́ àwọn ọmọ bàbá Sàláwù ara wọn ni ẹ jẹ́ kí wọ́n yọjú sí wa o àwọn ọmọ yìí wọn ò lè di àjẹmógún wọn ò gbọ́dọ̀ di àjẹmógún ó máa fọ́nì ó jẹ́ pé àbúrò ìyá ẹ̀gbọ́n ìyá ìní ọ̀wà gbogbo ẹ̀tọ́ tíjọba ṣe fún àwọn ọmọ tí ìyá wọn kú lẹ́nu iṣẹ́ kò wá ní tẹ̀ wọ́n lọ́wọ́ lódodo kí ìyá ó jẹ́ ń bẹ̀ kẹ́gbọ́n nìyẹn náà jẹ́ ń bẹ̀ káàbúrò ẹ̀ jẹ́ ń bẹ̀ kò sí tó burú bẹ́ẹ̀ o ṣùgbọ́n kẹ́sà máa yà àwọn ọmọ jẹ that is it.